ẹ̀yin ìyá mi ẹ má bínú pé nkágò kí n tó wọlé inú ní ń bí mi kò sì sẹ́ni méjì tí inú ń bí mi sí tó kọjá ìjọba orílẹ̀-èdè wa yìí ìyún Muhammed ọmọ Buhari kí ló dé tó fọ̀sẹ̀ méjì kọjọ́ wa wọ́n ti ẹni tí ń bá pè ẹ́ ò ní dáhùn páwo mẹ́rìndínlógún tí ń bẹ lágbàlá ayé ló ṣe èmi wá ní kán panu wọn mọ́ nítorí pé kí ni àṣẹ ọ̀ka ẹnu ọ̀ka ní kú sí tèrè ẹnu rẹ̀ ní wà ibikíbi tó bá wà mo fẹ́ kó súré tètè kó wá ṣàlàyé fún mi. ìdí tó fi ọjọ́ kún ọjọ́ wa pé ká máa gbélé láì fún wa lówó ó yá wá fẹnu rẹ̀ ṣàlàyé wọ́dà ọ̀yẹ́là. Kí ni à ń pa wèrè lẹ́rìn ìhun tó lóko tí wá fi ń sunkún làparò tí ẹ fi ń ṣẹ̀rírí orí rẹ̀ ò dáa gbọ́ mi ìkìlọ̀ lèyí jẹ́ lẹ́yìn òní ìtìǹbà ìmọ̀ràn ẹ̀ lójúbọ ẹ̀yìn Buhari tó o bá mọ̀ pé ò létò tààrà tó o fẹ́ ṣe fáwọn èèyàn sí wọn lẹ̀ tó o bá lówó tó o fẹ́ fún wọn kí ló dé tí láyé ń bọ purọ́ ẹ ṣí àwọn èèyàn lẹ̀ kí wọ́n wá ohun tí wọ́n jẹ lọ ó létí pọ̀ jù wọ́n jẹ́ Àsùn Ṣàngó Ọ̀tà Ìjàyè Dédìmú Dagége wọn ò gbádùn mọ́ wọ́n ti rékété wọ́n ti bọ́kọ̀ tún báyìí wá gbọ́ mi ẹrù ìjà ò bá mi torí rèkété mi ò ní ibùdó ibi gbogbo làyè alágbára èyí tèmi ń sọ yìí ẹrù ìjà ò bá mi toró lè ò ní gbójú títí kó ja babaláwo èèwọ̀ òrìṣà àṣẹ òrìṣà ẹnu mi gbọ́ mi àṣà àwọn baba ńlá baba mi sì ń bẹ lẹ́nu mi tó o bá ronú pìwàdà pé kí wọ́n bẹ tún tí wọ́n kọ fún ẹ tó kà jáde kí wọ́n bẹ tún kọ mọ́ retí èsì lẹ́nu mi.